hello Badami. Yes, bàbá mi. Ẹ má bínú àlọ́ fún pẹ̀lú mọ́. bẹ́ẹ̀ ni Yes, sir. Salami ti pè mí Okay. a dẹ̀ sọ̀rọ̀ at length kódà gbogbo ọ̀rọ̀ tá a sọ mo record ẹni mo fi ránṣẹ́ sí Falọlá Yes, sir. ó dẹ̀ ṣàlàyé inú mi dùn pé bẹ́ẹ̀ ṣe ṣàlàyé bẹ́ẹ̀ náà ló náà sọ ó ní jọ àyífọ̀ àwọn jọ gba professor jọ kan náà ni àwọn jọ lọ iléèwé ni ìgbà tí ẹ dẹ̀ ti mú òun ọ̀fẹ́ kí àwọn ìjọba orí òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń ṣòṣèlú òun ò lọ wò ó àwọn lè má jọ rẹ̀ wọléwọ̀de bẹ̀ tí àwọn jọ ṣiṣẹ́ papọ̀ ní yunifásitì ni sógbà tóun tẹ̀ wádé tóun rí ó ní òun bá ní ọ̀dọ̀ àwọn kan tí wọ́n jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ti sọ pé wọ́n lọ bóun pè é wá ní ìgbà tí òun jókòó ó ní ẹ̀ tètè jáde sí òun so lẹ́yìn ìgbà tí àyífọ̀ tóun parí ọ̀rọ̀ tí ń báwọn èèyàn sọ àyífọ̀ fi ààyè tiẹ̀ lẹ̀ ó wá jókòó pẹ̀lú òun lórí àga tóun jókòó sí ó níbẹ̀ làwọn sá ti mú ẹnu ba ọ̀rọ̀ tí ń bi òun léèrè pé kí ló dé òun ò béèrè òun láti jọ nǹkan kan lọ́dẹ̀ ṣàlàyé fún pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní Benin nísìn ọ̀rọ̀ politics kálukú gbọ́dọ̀ máa ṣọ́ra kí ìjọba má rò pé ọ̀tá òun ni ó lọ́rọ̀ lẹ́yìn làwọn ń sọ lọ́wọ́ ó ní ilẹ̀ sì dé ó níwájú Ọlọ́run ọba àtẹ̀yàn ó ní èlò tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn ń sọ pé kẹ́ ẹ ní sùúrù ó nígbà tó yá láàrin gbogbo èèyàn ó ní lẹ́ẹ̀kan sọ pé àbàbá èmi kí ló dé ó sì wá dá mi jókòó sí lẹ́yìn lọ́wọ́ wá ní kíní kankan lóní ẹ ní sùúrù lẹ́nu ẹbí ń pè mí mo fẹ́ lọ jẹun kankan ó ní ló fi ní tó yẹ pé bá fẹ́ lọ jẹun nígbà náà ẹ kúfẹ̀ kan máa lọ kẹ́ lọ jẹun. Bàbá mo fi Ọlọ́run ọba tó lé mi tó lẹ̀ mi mo fi búra fún un bí mo sọ fún yẹn ní ìsọjú pé lọ́ọ̀yà mọ̀ ń dùn ní ti jẹun ó ní sí wàá máa lọ́ngbà yẹn mo fi Ọlọ́run tó lé mi ní ń parọ́ bàbá ẹ pé bàbá mi bàbá mi Àjàní kẹ́ béèrè ọ̀rọ̀ mi lọ́wọ́ ní ti ẹ̀ sọ nílé gírí mo ní lọ́ọ̀yà mo sì wá bí mo dúró èmi náà fẹ́ lọ jẹ mo lò tó 15 minutes àwọn ẹ̀kọ́ lọ wá náà èmi ló fọ́ fẹ́ rí tó bá sọ fẹ́ nìyẹn pé jésàrí dá client mi lóhùn tó ti ṣe ṣẹ́jú méjì àmọ̀ sọ̀rọ̀ wa lọ. bẹ́ẹ̀ni ìyẹn ò ní sọ̀n kankan náà ìyẹn náà mọ̀ pé mi ló wá wá so ẹ kàn fi mí sórí ìjókòó mẹ́ẹ̀. èmi náà sọ bẹ́ẹ̀ fún pé àwọn ìgbéde wọn mi ìmọ̀ wọ́n rí náà èmi ò lẹ́nu kankan mi báyìí. èmi náà sọ bẹ́ẹ̀ fún pé ńgbà tí Sunday ò tètè jáde tí àyífọ́ sì ń bọ́ sọ̀rọ̀ yẹn gbàdá tó sì jáde all excuse rẹ lọ́dọ̀ àyífọ́. mo fi Ọlọ́run búra fún yín wọ́n ṣe dé tán ní ìmọ́lẹ̀ àtọ́jẹ́ èmi jẹ́ wíwá pé lọ́ọ̀yà Fálọlá lọ́rán torí mi yẹn sọ́ọ́ pé lọ́ọ̀yà Sàlámì fẹ́ wá mi wá mí ní tọmọ kékeré náà ọdún yìí ni màá pé 50 years October yìí màá pé 50 years àmì mo lè ní bọ́dì kékeré. bẹ́ẹ̀ni Ọlọ́run dẹ̀ gbàdúrà mi alihamudulilayi èmi ṣe yẹn kan dáadáa ọkùnrin ni mí tí o bá sọkùnrin lé mọ́ bàbá ibi tó ká mi mọ́ ni o ọkùnrin ni mí tí o bá sọkùnrin gangan lé mọ́ ọkùnrin 1 million ni mí ọkùnrin tó lẹ́bi mi bùrà tí o bá sọkùnrin lé mọ́ ọkùnrin ni mí o tí èsì ẹkùnrin tí mo ń bẹ̀rù gangan mo máa ń ṣe bí dìde fún yàn tó tí bá change ọ̀rọ̀ mọ́ anybody lọ́wọ́ kọ́tẹ́ tó dó débi níjọ́ tí mo change mọ́ ọlọ́run bí pé ayélujára kẹ́ pàmí lè tàbí kẹ́ change inú sẹ́ẹ̀lì ìyá ẹ̀sẹ̀ kan nínú kẹ́ yín gbogbo ọgbọ́n yín kẹ́ pàmí síbi àbí kẹ́ gbé mi kó mi tẹ̀ tèmi mọ́ kẹ́ gbé mi síbò mi ẹ gbọ́dọ̀ sì kan lẹ́nìí wọ́n change ẹ lórí wọn tí mo mìíràn wọn fún mo mìíràn fi bá wọn sí ẹ bàbá mi ilé ní mi ẹ mọ̀ mi ẹ mọ̀ tí mo lè ṣe náà tí bá ti sún tí bá ti ṣe dìdìrín tí bá ṣe bí dìdìrín tí mò ń ṣe bí ìmọ̀gbọ́n tí mò ń ṣe bí ọ̀dẹ̀ fún yàn tí mò ń sunkún pé ẹjọ́ tí bá padà change agbára wọn ò lè ká mi mọ́. ọ̀rọ̀ tí ó wà ń bẹ̀ bá dá mi gẹ́gẹ́ bí. à ń gbìyànjú sẹ́wọ̀n yìí kò ní túmọ̀ sí mi ọ̀pọ̀ tí wọ́n á àkọọ́lẹ̀ ayé mi bẹ́ẹ̀ sẹ́ bàbá mi Àjàní Bello pé gbogbo oògùn gbogbo yẹn fíìmù ni ìrìn tí Sunday orin láyé tí ó fi jáde láyé ó ti wà lára rẹ̀ pẹ̀lú wọn àtọ́lọ́run tó ní. bẹ́ẹ̀ni ẹ rí i pé mi náà repeat ẹ lẹ́ẹ̀kan wípé ibi téèyàn orin láyé stage. tí bá jókòó ń gbà mí bàbá yìí tí bá rántí ọ̀rọ̀ bàbá mi dìbò lọ́wọ́ ara mi á balẹ̀ ni níjọ́ tí bàbá ń bá mi sílé tí gbogbo wọn ṣe gàràgàrà àwọn senators jókòó gbogbo wọn jókòó àwọn governors gbogbo wọn kún bẹ́ẹ̀ senator Omisore governor Ilọ́lá gbogbo wọn wà bẹ́ẹ̀ mímí kù bàbá ní gbogbo yín sì ẹ tẹ̀lé Sunday wá torí ta lè fi wá gbogbo ẹ̀ governor wọn nítorí Sunday kò ọlọ́tàn ó nítorí pé ẹ̀ ń rí lò agbára tí wọ́n ń lò ń bọ́ lọ́wọ́ kálukú wojú ara wọn ó ní ara rẹ̀ lọ́lọ́run fi sí Sunday máa ń ṣe bí ọmọ kékeré ó lè dọ̀bálẹ̀ farúgbó ó lè dọ̀bálẹ̀ fún sọ́ọ́rí ó lè dọ̀bálẹ̀ fún ọmọ tọ́sẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bí tọ́lọ́run fi kẹ́ ẹ sí lára ẹ lè rí ìyá tó bí lójú yìí sájẹ ni wọ́n mi lóun ń sàjẹ́ kì í ṣe táàgùrú rẹ̀ gbàjẹ́ bàbá mo ti gbà fọ́lọ́run mi tí mo wà yìí mi bẹ̀rù kẹta mọ́ lẹ́yìn Ọlọ́run tó ní mi gbogbo yòókù yẹn gbogbo tó bá rí kan dá lára bí wọ́n gbé mi déwájú jọ́ọ̀jì yẹn ní sọ fún pé mi bẹ̀rù ẹ mo bẹ̀rù Ọlọ́run tó ní mi ni gbogbo àdá tó bá fẹ́ fi mí dá kẹ́ fi mí dá bó bá fẹ́ gbé mi lọ Nàìjíríà kọ́ mọ gbé mi lọ Nàìjíríà ti ń gbé mi lọ àfi tí ọba sọ́lọ́ ń bẹ̀ tọ́lọ́n bá ti bẹ́ Nàìjíríà kan gbé mi lọ bẹ̀ kò sí nǹkan kan tó fi ṣe é ṣe ebi Kánú ń bẹ́ mẹ́ ebi ìjà tí mò ń jà ní Kánú ń jà gbogbo wọn yẹn àfi halẹ̀ àfi ń dẹ́rù bara wa ni bó bá fẹ́ gbé mi lọ Nàìjíríà tí ọba sọ́lọ́ Nàìjíríà ló tó ẹ kọ́lọ́n bẹ́ Nàìjíríà kan mọ̀ gbé mi sọ bẹ́ẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀. ọ̀dà bá dá mi. èmi lọ́ọ̀yà mi ló pe rẹ̀ èmi lọ wá mo wà ń bí láti bí ó ti ń lo oṣù méjì ní ìsìn
yọjú sí mi ń bí bí ẹni tí mò ń ṣe lọ́ọ̀yà plenty rẹ̀ èmi mo láwọn àgbààgbà lọ́ọ̀yà Nàìjíríà tí mò ń control tí wọ́n máa ń bá mẹ́nu lé mi tí ń ra wọn tẹ́ mo fọlọ́ ń búra ebi wo lọ́ọ̀yà tí ń lọ sí kéèsì mi nìbàdàn 42 àwọn àgbàlagbà lọ́ọ̀yà àwọn àgbàlagbà fún kọ́bọ̀ fún tí lè kàn báyìí ti ń dán mo dẹ̀ ń wìn ní mo ń wìn ní federal government tí sẹ́jú sẹ́jú rí pẹ́ pọ́lọ́ ní ti sẹ́rẹ̀ gbogbo yẹn ayé tẹ́ jẹ́ bàbá mi tẹ́ jẹ́ ẹ̀dákẹ́ àdúrà ọlọ́run dẹ̀ ń gbàdúrà yẹn Buhari kí ló mínísítà wa kí ló ń polówó burúkú yẹn tó ní kí wọ́n ká mara mi ó tún sẹ́ ngbọ̀ ya ó tún lọ àbí mo tún nàpa. bẹ́ẹ̀ ni. ngbọ̀ ya ló lóun ọmọ nǹkankan àwọn ọ̀ràn sọ́jà àwọn ọ̀ràn DSS táwọn sọ́jà àtàwọn DSS wọn lọ jẹ́ kéèsì wọn ọ̀ràn wọn kan lọ lẹ́gbọ̀ọ́ ọyọ olóhùn ti fúlàní àwùjọ gbégilẹ̀ lọ sílẹ̀ lóru sẹ́tì ìfáìtẹ̀ tẹ́lẹ̀ sólóhùn wa ni ẹ wá lọ ka mọ́lé lóru ẹ sọ̀rọ̀ àǹdílé ẹ bẹ̀rẹ̀ sí amọ̀tà náà fi fọ́fẹ́ǹsì wọnú létí. kí ló dé mi ò pààyàn mi ò jáde mi ìsìn kankan náà mo sọ fún ọ pé ìyá tí Nàìjíríà fi ń jẹ Yorùbá ti tó àṣemọ́ ohun tí mo sọ nìyẹn ilẹ̀ tí sọ fúlàní pa ń pa kúpa wọ́n rí pa àwọn brọ́dà wa ẹgbẹ́ sì pa àwọn yẹn gẹ̀gẹ̀ wọ́n ewu sákẹ́ ògbó lọ́tọ́ lọ́n pa anybody mo wọ inú gbó fúnra mi mo lọ́n lé wọn fúnra mi nìyà ike ẹ̀ẹ́dẹ̀ lẹ́fídẹ̀nsì lè sọ pé bí tó ti pa fúlàní rè gbogbo rálì tí mo ń ṣe mi gbé bọ̀ lọ́wọ́ mẹ́. bẹ́ẹ̀ni. ohun tí mo sọ fún yín ni pé àwa la ní gbogbo nǹkan ó dé tó ṣe jẹ́ pàwọ́ àlẹ́ ń fi ààrẹ jà wà lẹ́ ń pa gbogbo Nàìjíríà ti dàrú èyí gbọ́dọ̀ ní tẹ́lẹ̀ alẹ́ ní lálẹ́ ẹ gbọ́dọ̀ ní lálẹ́ mọ́sìn ẹ gbọ́dọ̀ pẹ́ ń gbéra láti kó bọ́m̀bà dẹ̀ mọ́ lálẹ́ fúlàní máa jáná máa pàgbẹ́ ti bẹ́ẹ̀ náà kò máa já àwọn kẹgbẹ́ lọ́nu gbó wọn ní kọlọ́ mọ́ndẹ́ mílíọ̀ wa irú gbèsè ayéwo là ń gbé Nàìjíríà yẹn ohun tí mo bá wọn fà nìyẹn ìyẹn ò tí ì pọ̀ ju pé ohun tí mo ṣe ò tí ì di pé kẹnu ọlọ́pàá mi nígbà tí ìsìnkú ẹlẹ́lẹ̀ mi lọ́dọ̀ tó bá yẹ pé Nàìjíríà náà mo ti sọ fún wọn pé tó bá yẹ pé Nàìjíríà náà bá fẹ́ gbé mi lọ ẹ mọ̀ gbé mi lọ àfi tí ò bá sọ̀rọ̀ mbẹ kí ló dé kí n mo ṣe ọlọ́wà mi wá ọwá débi báyìí òfin mi rojọ́ mọ́fúnni yẹn rí náà mi mọ́ rí náà bọ́ bá lọ jẹ́ yẹn láńlú yẹn mi kò lè jẹ́ yẹn látọ̀ mi ẹnu ìlú iná ti mọ̀ ọ́n. Bádàmí sẹ́rí ntí ó wà níbẹ̀ tí mi kàn fẹ́ mú wá bí ìmọ̀ràn tó sì wù mí kájọ gbé yẹ̀ wò. Freedom is better than in captivity. ó wù mí ká ṣe gbogbo agbára kájọ pawọ́ pọ̀. gbogbo wọn gba àwọn tí bá wà ń bì ọyọ lọ́hùn àwọn ẹjẹ ìṣòdodo fún yóò agbára ọkọ ló gbé mi débi agbára bẹ̀rẹ̀ kọ́ ló mú mi lẹ̀ o ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni o Ọlọ́run ló mú mi lẹ̀ fúnra ẹ̀ òun ló gbé mi wá bí òun náà ní ọyọ mi ń bí wa ìgbàgbọ́ mi sọ́lọ́ ọ̀nà kódà tí gbogbo lọ́yà bá àwọn ọ̀sẹ̀ máa jáwọ́ Ọlọ́run tó gbé mi wá bí yóò gbé mi jáde wàláhì mo fọlọ́run búra kò sí kankan tí mi bẹ̀rù kankan mọ́ mo ti sọ fún wọn bàbá jẹ́ Nàìjíríà náà ni ọmọ gbé mi lọ sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ Ọlọ́run tó mọ bí mo ṣe wá bí òun náà mà ti wáyé mi àti wáyé mi sí lọ́wọ́ ẹnì kankan bàbá mi lóògùn bíi sẹ̀pànà ó ti kú ó lóògùn bíi sẹ̀pànà tó ẹgbẹ́ anybody mọ̀ pé bàbá mi lóògùn bíi sẹ̀pànà ó ti kú náà kí n tó wálé ayé gbogbo ìrìn àjò mi Ọlọ́run ti kọ́ sórí mi ó ti kọ́ sórí mi kí ìyá mi tó bí mi pé bó sì rìn àjò rẹ̀ rèé bó sì bàbá tálákà yẹra yẹn bàbá mi ìyá mi ò jẹ́ nǹkankan ìfámìlì wa àlówó tí wọ́n sọ fún iye bàbá mi àti ìyá mi tó bí mi jọ ń bí mi tó ń kó mi jáde pé ọmọdé ń bí o yóò lókìkí o yóò sì lò lọ ayé ọmọ bàbá náà sọ pé ọ̀nà ọlọ́fẹ́ gbégbà ẹ lọ gbogbo wọn bí ń gbé ọ̀nà ọlọ́fẹ́ gbégbà pẹ̀lú ilé ahoro tá à ń gbé ẹ wọlé ní sinà ní wàá ní sẹ àwọn alọ́lọ́ ni táwọn lọ́ọ̀yà yẹn lọ́lọ́ ni àwọn lọ́ọ̀yà tó ń lè dá wọn ò lè sọ fádájọ́ pé kọ̀kọ̀dọ̀ gbé mi wá ní sójú wo gbọ́ ti pọ̀ tó lọ́ọ̀yà bíi mẹ́wàá sójú wọn ládájọ́ fi ń gbé mi bọ́ ní prison ṣé lọ́ọ̀yà nù àwọn lọ́ọ̀yà tí wọ́n di ankọ̀ mọ́ mi lọ́wọ́ fọ́jọ́ méje tó wọ́n rí tú nǹkan tí tó Fálọlá tó dé ṣé lọ́ọ̀yà àwọn sáwọn lọ́ọ̀yà nù tẹ́lẹ̀ sọ́wọ́ kékeré lẹ́gbà ètò gba 5 million ètò gba 4 million ètò gba 3 million bẹ́ẹ̀ sẹ́ gbowó lọ́nu ẹ̀ lè tú ankọ̀ lọ́wọ́ mi láì jalè láì rọ́ọ̀bù láì ṣe kankan àbá mi ò bẹ̀rù lọ́ọ̀yà kankan mi bẹ̀rẹ̀ nìkan kan mo gbọ́ ara tó bá fẹ́ fi mí dá mo ti wà pẹ̀lú wọn mo gbọ́ tó bá láwọn fẹ́ ṣe gbogbo à ń bí. ó ní wíwá tó ń wá síbẹ̀ yẹn àwọn information kan ni òun fẹ́ wá fún yín. mi ò nídìí ẹ̀ bàbá mi ò nídìí ẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe kàn sí tó bá lo fún ọmọ mi ò nídìí information nìkan kan information lọ́nà mo fẹ́ bí mo wáyé mi fẹ́ information nìkan mo sọ fún yàrá mi kàtà wà láìpẹ́ pé mi fẹ́ information nìkan kan mọ́ information lọ́nà tó ní mi information tó wọ̀n ní wọ́n fi lè gbé mi jáde ní yọ̀ọ́ tí mo ti wà mí kọ́nà fún mi. ọ̀nà àtijáde náà ni gbogbo wọn ń sá so ntẹ́mi fẹ́ mú wá bí ìmọ̀ràn pé ẹ jẹ́ ká na sùúrù sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo ewé kò ní. ẹ lè wá mi wá bí ẹ wá fún mi ní information mo jókòó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ pọ́n mi láàrin èrò bẹ́ẹ̀ ẹ fún mi láti fẹ́ náà ẹ jẹ́ kí wọ́n gbọ́dọ̀ kọ́ mọ̀ pé client mi ti mọ wá wá rè òótọ́ ọ̀rọ̀ ilé mi àti àsìkò ọ̀dẹ̀ tí ẹ ti sọ̀rọ̀ kí n tó dé ẹ fún mi ìṣẹ́jú márùn-ún kí n bá client mi sọ̀rọ̀ ká mọ̀ tọ̀rọ̀ wa lọ kí ni bẹ́ẹ̀ mi yùn. mo tó ń sọ pé lọ́ọ̀yà mi mo ti wà mí ti pẹ́ ebi ń pa mí ó ní sọ fẹ́ mọ lọ tí wàá máa lọ èmi ni sí wàá máa lọ wọ́n dẹ̀ dìde àbà
ẹ̀gbọ́n fún mi respect náà àmọ́ bínú Ìgbòho fún mi ń ṣẹ́jú márùn-ún sí kí n bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ màá lókè sá mo ń ṣe sàṣàṣà fún yín nínú olùjẹ́ tí mo lè ṣe sà fún bẹ́ẹ̀ Ọlọ́run tó ní mi àtàwọn bàbá mi àtàwọn bàbá mi kí n ṣe sà fẹ́ nìkan kan àfẹnitẹ́bà tó ṣe sà fún mi lókù àmì náà ń káwọn èèyàn jẹ náà níjọ́ tó ká mi mọ́ ni níjọ́ tí ń pọ̀ Ọlọ́run lọ́mọ. ọ̀dà yóò wà láàrin ọ̀sẹ̀ tí ń bọ̀ ó wù mí kí ẹ gbà á bí owó tá a fi ra ẹ̀kọ́ ọ̀pọ̀ sí kò ní jẹ́ a lè sọnù yóò wà láàrin ọ̀sẹ̀ yóò bá pè tó bá ti wá tó bá ká bí ìmọ̀ràn tèmi láàrin èmi pẹ̀lú yín èmi ò mo fẹ́ kẹ́ mi sẹ́rí ibi gbogbo tẹ̀ ń wí yẹn ó yé mi jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tí ó ṣe tí ní òní bí kò sí nígbà tí yẹn sọ máa lè kò sẹ́ni tírú nǹkan situation báyìí ó ṣẹlẹ̀ sí tí ní òní bí pé ó rà gbó lọ́wọ́ láti jẹ́ òwò wá bẹ́ẹ̀ mi wò sí kan inú òbí yẹn náà ni. fálọ́lá máa wá láti orílẹ̀ France yẹn yóò tún wáyé mi wò tó bá ti dé sí ìlú ìbáyìí ṣùgbọ́n lójúmọ́ ni mo wá every day. ẹ rí i pé ọ̀rọ̀ tí mò ń sọ náà ni pé bí ṣe rí i pé. owó tí fálọ́lá gbà rẹ owó tẹ̀yìn gbà ju owó tí fálọ́lá gbà lọ. tí mò ń tọ́ láti sọ ni pé ntọ́ bá kọjú sẹ́nìkan yìí ni ọkọ̀ sẹ́lómi ìdálùdẹ́ nìṣèlú eégún ni máa ń gbowó ògidì Òṣogbo bí gbogbo nǹkan tí ọba ṣẹlẹ̀ ṣẹ̀dá ẹ jẹ́ ká gbà wípé this is another country entirely culture wọn ó lè yàtọ̀ gédéǹgbé bọ́lá dẹ̀ tún ti dákàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ náà dẹ̀ tún ni èmi ìbá pé kẹ́ ẹ jẹ́ ká na sùúrù sí Ọlọ́run tó wá látọ̀ Ọlọ́run tó dá gbogbo wa tó sì lẹ̀mí wa tó yẹ pé gbogbo nǹkan ló wà lọ́wọ́ rẹ̀ kò ní sọ̀kalẹ̀ wá èèyàn kan náà ni ó sàáràn ẹ gbìyànjú ẹ jẹ́ kí a sì fún eléyìí ní opportunity of doubt ẹ jẹ́ ká fún un láǹfààní ká ní ìmọ̀ràn tèmi bá ní tọ̀ nígbà tèmi ti pè ní ìsìn tí ó sì ní kò sí wàhálà àmọ́ pé lágbára Ọlọ́run ọba òun ó wà láàrin ọ̀sẹ̀ òun dẹ̀ wá sàlọ̀ àwọn yé àwọn nǹkan tó sọ ní tí Fálọlá sọ kó tó di pé ó gbéra ni pé táwọn adájọ́ bá ti wọlé padà lọ́ndì 15 lágbára Ọlọ́run ọba ká mọ̀ retí ìròyìn ayọ̀ kọ́lọ́run ọba láàánú kọjá kórí bẹ́ẹ̀ gbogbo tẹ́mi ń jà fún ni pé ọ̀nà wo la lè gbà tá a fi jọ pawọ́pọ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú gbogbo ẹ̀ kẹ́ ẹ sá kó mbẹ́ yẹn kẹ́ ẹ máa kọrí sí Germany yín kẹ́ ẹ lọ mójútó àwọn ọmọ kẹ́ ẹ mójútó business kẹ́ ẹ tọ́jú ara yín so because bẹ́ẹ̀ sì bá dá ni èèyàn máa ń tó ògùn náà ni one have to run to fight another day nígbà tó lọ́wọ́ ti gba ẹ̀mí ní Nàìjíríà yẹn pẹ̀lú adúrú mo fojú rí kíní yẹn mo ń sun ẹkún ni mo fojú rí inú ilé yẹn pé ìwọ inú ilé yẹn ní lóòótọ́ ṣùgbọ́n inú dúkìá ní bàjẹ́ tó báyìí Ọlọ́run máa yọ bọ̀bọ̀ yìí so Ọlọ́run ọba tí ń sìn wà lẹ́yìn wa kò ní padà lẹ́yìn wa so bí irú wa yìí kọ̀ọ̀kan bá ń bá ta ẹ̀yìn wà ń bẹ̀ yẹ̀mí wà ń bí báyìí nísìn ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ ẹ̀yin tẹ́ ẹni tó sì wà láti mọ̀lẹ́ kọ̀mẹ́ntì ń ṣètò wàhálà tí mo ti ṣe lágbà mo ti tẹ̀lé dé ẹbí Fálọlá léèrè almost every day ẹ̀mí pẹ̀lú yín lẹ́yìn ìjọ tí mo yìí di CMC ní ọ̀dọ̀ bàbá mú ìdí bàbá tèmi dáadáa ni bí bàbá jẹ́ bàbá sí yín bẹ́ẹ̀ ni jẹ́ bàbá sí mi náà ó kọ yín nìkan mọ̀kàn máa ń gbọ́ ọlákùnmọ̀kàn yẹn owó bàbá dá mi kankan 20,000 naira owó tuntun lẹ fún mi jọ yẹn so njọ yẹn mo ti gbìyànjú ìfọ̀ ọmọ mi kan bẹ́lẹ́ de rap mo ní kọ́ dàkún jojúmọ́ ni mo pé kó fún mi ní nọ́mbà yìí pé mo fẹ́ kí n sẹ́mọ̀ ẹ̀yin tí a jẹ́ èèyàn lábẹ́ ẹ̀rú ọmọ bàwọn tó bá súnmọ́ àbúrò mi direct ni. ọbẹ̀ dẹ́ ni ìyàwó mi. Allah akbar. ìyàwó mi tó wà ń bí yẹn ọmọ ẹdẹ original ọmọ ọba yẹn ni Adésọlá lórúkọ ẹ. lórúkọ ẹ ní pépà nǹkan tó ń gbé ní Adésọlá Adérọ́pò. so àbúrò mi ni rap mo dàlámù pé fún mi ní nọ́mbà kí gbogbo wàhálà òtí ẹ̀ tó ṣẹlẹ̀ ló ti wù mí pé ká súnmọ́ra wa because gbogbo tí mò ń gbọ́nú mi sáà máa ń dùn ní pé yes so èmi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bá pé ọlọ́ọ̀ ní ká láǹfà láti jọ máa sọ̀rọ̀ báyìí ẹ dákun ẹ jẹ́ ká ẹ mọ fi ẹgbẹ́ sùúrù mu ẹ jẹ́ ká gbà wípé ó dé ló dé nìyẹn ó dà lọ́mọdẹ́gbẹ́ bàdá mi ó dà lọ́mọdẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ò sì mẹ́kùn ẹni rẹ́kùn fín so tó bá sì wà á délẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká na sùúrù sí káwo fi bọ́ káwo ẹ̀rì pé mo pòye kan lẹ́ẹ̀kan ká dọ̀bálẹ̀ fara rà kọ́ kọjá kò pé amọ̀gà ẹ dákun tó lọ kálọ́ bá pè ẹ gbé fóònù ẹ tó bá yẹ pé ẹ̀yin náà bá ní ẹ̀yin náà lè pè táìmù tí ó bá wà ọ̀dà náà èmi náà mọ̀ pé lẹ́yìn ó di èmi gan mọ̀ pé yọ wà difficult fún mi láti confuse yín pé kẹ́ ẹ pé ọ̀dà bọ́ bá wá ní àárín ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ gbà ẹ sì ẹ má gbébìnú léjú rárá because ó ti gbowó iṣẹ́ owó tó gbà wọ́rọ̀ sí ẹ má gbébìnú léjú tó ti yẹn ẹ lè express feelings yín pa tó ṣe ń jọ́ náà kankan tó náà bá dẹ̀ sọ pé ó ti sọ fún mi pé tó ń bá ti ní àwọn èèyàn jù ẹ̀ láàrin ara wọn ṣẹ́gbọ́n Ọlọ́run wà pẹ̀lú wa.